àkàndá alórọ̀rọ̀ lẹ́nu bíi tejò àjàó àrò irúnmọlẹ̀ padà bọ̀ràn míyàn mo tún kí gbogbo ọmọ Yorùbá bí ìṣe mi rí pé ewúrẹ́ tó wọlé tí ọ̀kágò ni wọ́n mú so àgùntàn bọ̀lọ̀jọ̀ tó wọlé tí ọ̀kágò ni wọ́n mú paléyá ewúrẹ́ mi ò lólódì ajá òṣùpá ni mí mo gbọdọ̀ fọlọ́run ọba tó fún wa ní mímí tó ní a máa mí sínú ká máa mí síta ọba tí ń pèsè jíjẹ àti mímu wa tó jẹ́ pé sí ọwọ́ wa kọ́ ní fi ń ṣe é ọba tó dá wa sí lónìí tó fún wa lóore ọ̀fẹ́ tó kà wá má wà lẹ̀ àyè ọkàn òun náà lọ́ba tí mò ń dúpẹ́ fún gbogbo ọmọ Yorùbá ọwọ́ ní síwájú ijó gẹ́ngẹ́ àlọ́ ní síwájú ìjà orin ní síwájú ọ̀tẹ̀ ọ̀tẹ̀ ní sánmilé fógun ogun ní fa ògùn àṣẹ ìdúró àtògùn àtògùn ní sọlé dáhóró àtògùn àtògùn ní sọjà dàtàn ilẹ̀ Yorùbá ànírógun mọ́ tẹfẹ́tẹfẹ́ ó dòkèrè tẹfẹ́tẹfẹ́ ó dòkèrè àwòrógùn nílẹ̀ yìí mo dòkèrè tẹfẹ́tẹfẹ́ ó dòkèrè ogun eléyìí tí ń bẹ ńlẹ̀ yìí ogun ìtàn lásán ni gẹ́gẹ́ bó ṣe wá sọ mo ní ọwọ́ ní síwájú ijó nǹkan kan ní ṣàtọ́kù fún nǹkan kan nínú àwọn ọ̀rọ̀ tí a ti sọ sẹ́yìn lórí ọ̀rọ̀ Ọ̀yọ́ Ifẹ̀ Aláàfin Ọọ̀ni àwọn ọ̀rọ̀ kan jẹ jáde ń bẹ̀ bàbá mi Dáre Babarínsá ó dárúkọ olóyè Àmùdá Olorunosebi tí wọ́n jẹ́ Ashipa Ọ̀yọ́ tẹ́lẹ̀ ntọ́dẹ̀ jẹ́ kí Dáre Babarínsá ó sọ nípa rẹ̀ ó mú wá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àmọ̀ràn wípé Aláàfin tuntun tó ẹ̀ṣẹ̀ dé kí wọ́n gbìyànjú láti ṣètò kí wọ́n parí ìjà aáwọ̀ tí bá ń bẹ nílẹ̀ tán bá ń lẹ̀ lára aáwọ̀ tí ń bẹ nílẹ̀ níjà àgbà láàrin Ọọ̀ni àti Aláàfin lára aáwọ̀ tí ń bẹ nílẹ̀ òun náà ni ti kú òjijì tó pa olóyè Àmùdá Olorunosebi tí Ashipa Ọ̀yọ́ gbogbo ọmọ Yorùbá níbi tọ́lọ́run ò ti fẹ́rọ́ bó tiẹ̀ jẹ́ páyé òfódodo tọ́rọ̀ òsì pé mẹ́ta ǹjẹ́ lẹ́jẹ́ mọ̀ wípé ikú Àmùdá Olorunosebi ó jẹ́ àkókò tí mo wà nílùú Ọ̀yọ́ gan bàbá Ashipa bàbá yìí jẹ́ gbajúmọ̀ nílé Ọ̀yọ́ in fact ilẹ̀ tí Ọ̀yọ́ ń jẹ́ lónìí àrọ́bà àtàn jẹ́ kó yé wa wípé àgọ́ àwọn Ashipa ni wọ́n pàgọ́ síbẹ̀ wọ́n lóko ń bẹ̀ kó tó di pé ogun Fúlàní tú Ọ̀yọ́ ilé ká títú tógun Fúlàní wá tú Ọ̀yọ́ ilé ká ní Àtìbà Aláàfin ọmọ Aláàfin Abíọ́dún tí í ṣe Àtìbà lòun dé sí àgọ́ àwọn Ashipa tẹ́wọ́ gbà á ẹni tó gún lé kúrò nílé tó sáwá bẹ̀ wọ́n tẹ́wọ́ gbà á ńgbà tẹ́sẹ̀ Àtìbá múlẹ̀ ńbẹ̀ tán ńlọ bẹ̀rẹ̀ sí ní ránṣẹ́ sí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ọ̀yọ́ tó gún ti lé tó ti fọ́n wọn ká ẹ máa bọ̀ o àti rílẹ̀ o ẹ máa bọ̀ o àti rílẹ̀ o síwájú kì í ṣe wípé bóyá Láàfin ni lọ́kàn pé ó fẹ́ tẹ̀dú sí àgọ́ tó padà dọ̀yọ́ èròǹgbà rẹ̀ ni pé kóun ó dúró síbẹ̀ díẹ̀ kóun ó tún fi láǹfààní láti kó ọmọ ogun jọ
àwọn tó lé òun kúrò nílé kó wọn wá lọ kógun bá wọn padà kó wọn gba ilẹ̀ ní òun padà. ló fi jẹ́ wípé àti kọ́mọ ogun jọ kò rọrùn mọ́ torí pé Ọ̀yọ́ empire ó ti ṣubú ó ti fall. That was the fall of the Ọ̀yọ́ empire. Ọ̀yọ́ empire nìkan kọ́ ni empire tó ṣubú, ọ̀pọ̀lọpọ̀ empire ló ti ṣubú. Àgọ́ yìí ń lọ́wọ́ padà dọ̀yọ́ la fi ń pè ní àgọ́ dọ̀yọ́ kí wọ́n tó wá sọ di Ọ̀yọ́ Aláàfin òjò pàṣẹ kẹrẹmọdé ọmọ Àtìbà. Eléyìí ó dìjà láàyè ọ̀tọ̀ láàrin àwọn àti Ashipa. Lóòótọ́ ni wọ́n fún ìran Ashipa lóyè ńlá tí í ṣe Ashipa, ṣùgbọ́n bọ́mọ ọ̀bátàn yóò bá rọ́bá. Bàbá wa ti dàgbà dáàyè kan ta lé òkúdà lọ́wọ́ àwọn abèrè ikú tó pa bàbá ẹni. Àwọn Ashipa nígbàgbọ́ wípé ntọ́tọ́ sáwọn ju ìbò Ashipa lọ, ọba gan ló yẹ káwọn ọmọ jẹ torí páwọn làwọn nílẹ̀. Ká má sọ wípé torí mo gbọ́ débì kan wípé ó tàkókò kan tíjọba ti fún ọ láṣẹ láti lọ jọba, ṣùgbọ́n eléyìí tí mo fẹ́ sọ ó lè kó Àmùdá Olorunosebi tó wáyé lọ́dún 1992. Èmi Àkàndá ń bẹ ní Ọ̀yọ́ lásìkò náà. Kí ni tí mo ń ṣe lọ́yọ̀ọ́? Mo fẹ́ tẹ̀síwájú ẹ̀kọ́ ni mo bá dọ̀yọ̀. Ilé ẹ̀kọ́ tí mo ti kúrò, yúnífọ́ọ̀mù tá ń lò ń bẹ̀, green ṣòkòtò white ẹ̀wù ni mo dọ̀yọ̀. Ilé ìwé tó wù mí láti lọ Olifed Baptist High School ni. Wọ́n wá jẹ́ kó yé mi pé ó ní àwọn criteria tí wọ́n fi wọ Olifed tí o, àti pàápàá bẹ́yẹn bá ṣe ọmọ bíbí Ọ̀yọ́ tán bí sọ́yọ́ ó lè mọ́ra wòrè ọ̀fẹ́ kan gbà. Ìyẹn ló jẹ́ kí n wá tiẹ̀ wá wò pé skul tó ń lo yúnífọ́ọ̀mù tí mo kó wá ni mo máa lọ. Iná fi sọ wípé Abíọ́dún Àtìbà Memorial High School nígbà yẹn ló ń lo yúnífọ́ọ̀mù tí mo ń lò. A ní Saint Bernard ńgbà náà, Saint Bernard ń bẹ, orúkọ Saint Bernard wúyàn, ṣùgbọ́n kí n má fọ̀rọ̀ gùn, Abíọ́dún Àtìbà ló ń lo green and white nígbà náà. N ò tètè bẹ̀rẹ̀ léèwé tí mo fi bẹ̀rẹ̀ sí ní ṣe kọ̀ǹdọ́tọ̀ yóò lọ́yọ̀ Aláàfin. Àmọ́ ná ẹni tí mo bá ṣiṣẹ́ ńgbà náà ó jẹ́ lára ìran Aláàfin. N ò mọ̀ ọkọ wọn gangan, ṣùgbọ́n ìlà tí ń bẹ lẹ́ẹ̀kẹ́ Aláàfin náà ló wà lójú wọn. Ìyẹn òun bàbá wa ọba Adéyẹmí Lámídì. Ọ̀gá mi ńgbà náà a máa pè ní sódà bẹ́ẹ̀ tí wọ́n bá ń bẹ lọ́yọ̀ọ́ tí wọ́n bá sì wà kọ́lọ́mbà ńlọ́rẹ̀ ẹ̀mí wọn. Ọdún 1992 yẹn náà ni mo ti rí wọn gbẹ̀yìn. Sódà bẹ́ẹ̀ ló ní mọ́tò C20. Màmá lọ pàdé wọn lówó dé láràárọ̀ onílé epo kan tá a mú páàkì mọ́tò sí. Ìmí ọ̀wá láti Sokùn, bàbá ti kọjá odò bọ́là primary school LA yẹn, àyíká bẹ́ẹ̀ ni mò ń gbé ńgbà náà. Mo bá ti jí n ó jí lọ bá wọn lówó dé nílé epo tí a máa ń páàkì sí. Àmọ́ ná Ọ̀yọ́ sí Ìbàdàn, àmọ́ ná Ìbàdàn padà sí Ògbómọ̀ṣọ́, Ìlọrin nìkan là kì í lọ. Ìmí ni odò ọba o, Ajílété o, odò ọba o, Ògbómọ̀ṣọ́ o, Àrẹ́sẹ̀pá ni nígbà náà. Mo rántí dáadáa pé mo ní stature tó kéré, àwọn èèyàn máa pè mí kékeré ńgbà náà torí pé ọ̀pọ̀lọpọ̀ náà àwọn èrò tá a bá gbé gan wọ́n máa ń bá mi ná, máa ń bá mi tilẹ̀kùn. Ọ̀gá mi ńgbà náà tí tá a bá ti kérò gbé láti Ìbàdàn, tí n bá ti há mọ́, n bá ti jókòó síbi orí ẹ́ńjì tí mo há ẹsẹ̀ mi máàrin èrò kan, ọ̀gá mi lọ́wọ́ bá ń tilẹ̀kùn. Bàbá dé bus stop tó ti fẹ́ bọ́lẹ̀, ọ̀gá mi lọ́wọ́ bá ń ṣílẹ̀kùn. Mo fẹ́ràn sódà bẹ́ẹ̀ dáadáa nígbà náà. Ìjọ tí n bá sì ti pẹ́ kí n tó dé ibi tá a páàkì mọ́tò sí, ọ̀gá mi ti lè gbèrò lọ Ìbàdàn
èrò tó bá ti kọ́kọ́ rílẹ̀ ní tó bá jókòó náà sọ wọ́n kọ́kọ́ rílẹ̀ wọ́n ti kérò lọ ìgbà tó bá ń padà bọ̀ ní wọ́jọ́ ìwọ̀n kí má fọ̀rọ̀ gùn. akérò lọ Ìbàdàn lọ́jọ́ tí wọ́n ṣekú pa Ashipa Ọ̀yọ́ yìí à ń padà bọ̀ bá a ti dé agbègbè Ládìgbòlù high school àbí Ládìgbòlù grammar school ni ilé ìkànnì àwọn tó jẹ́ driver tó jẹ́ ọ̀rẹ́ ọ̀gá mi tó ń ná Ìbàdàn lọ dá wa dúró sódà bẹ́ẹ̀ dúró má lọ sọ́nà akẹsàn o má lọ ọ̀nà akẹsàn o ọ̀gá mi ní kí ló ṣẹlẹ̀ ó ní wọ́n ẹ̀sẹ̀ pa olóyè Àmùdá Olorunosebi ní ẹsẹ̀ ìjáde ti ṣẹlẹ̀ wàhálà ti ṣẹlẹ̀ tó jẹ́ wípé gbogbo ẹni tí wọ́n bá ti rí ìlà Aláàfin lójú ẹ̀ ni wọ́n ń kọ́ lù nígbà náà ọ̀rọ̀ bá lé àdìtàn kí lọ̀gá mi ṣe àti ẹ̀wulẹ̀ dówódé tá a fi já gbogbo ìrònú ọkọ̀ tọ́gà mi fi já mi lẹ̀ tẹ́mi náà fi gba kọ̀rọ̀ kan dú tí mi délé lásìkò ìgbà náà kò tí ì sọ́kadà takisí ló wà láàrin ìlú kò sí kóró pé mo ṣàgbà kọ̀rọ̀ kan dú mo délé èèlò mọ̀ ń gbàǹgbà náà 5 naira 5 lówó iṣẹ́ mi lójúmọ́ ìjọta bá tà dáadáa ọ̀gá mi ó san 6 naira fún mi mo wá gbà tán ó pọ̀ jù láyé 7 naira ni bẹ́ẹ̀ kọ́ ni mo ń lọ irú ikú wo lọ́pàá Àmùdá Olorunosebi wọ́n tan olóyè Àmùdá Olorunosebi very funny man gẹ́gẹ́ bí wọ́n ṣe ròyìn wọn fún mi nígbà náà bí Ashipa Ọ̀yọ́ ṣe jẹ́ olóyè tó wọ́n máa ń lọ sóko wọ́n ní tí wọ́n bá ti dé ní oko bàbá máa bọ́ ìlẹ̀kẹ̀ bí bàbá ṣe ń bọ́ ìlẹ̀kẹ̀ ni ó tó máa sọ̀rọ̀ wípé tó Ashipa mo gbé kọ́ yìí Ashipa Ọ̀yọ́ ni mo gbé kọ́ yìí o èmi Àmùdá Olorunosebi fẹ́ ṣiṣẹ́ so wọ́n tan bàbá Ashipa lọ sí odò tí wọ́n ń pè lódò Ọ̀ni lọ́nà Ògbómọ̀ṣọ́ bóyá wọ́n ní kí bàbá wá wọlé kan náà fi tan bàbá lọ bàbá débẹ̀ ni wọ́n dojú ìbọn kọ bàbá alágbára ni olóyè Àmùdá Olorunosebi wọ́n yìnbọn lu bàbá kọ̀ràn wọ́n saládà kọ̀ràn ni wọ́n bá dá síìdì sí wọn lára mo mọ̀ wípé gbogbo ẹni tó mọ̀ nípa ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí wọ́n mọ̀ wípé ó tọ́lẹ̀ mi Àkàndá ọ̀rọ̀ Awíkonko ń sọ lẹ́yìn ìgbà náà àwọn ọmọ Ashipa ò gba òkú yìí wọ́n lédò lọ́wọ́ nú lóòótọ́ lọ́kàn wọn nígbà náà ni pé àárín àwọn àti Aláàfin Ògún ìyẹn bàbá wa Ọba Adéyẹmí Lámídì tẹ́mi ò sì gbà wípé ikú olóyè Ashipa tọwọ́ bàbá wa torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan máa ṣe sábàbí ńlá fi máa ń sọ wípé ẹni tí ó kú tòní tọ̀la Ọlọ́run ní jábá dá nǹkan pọ̀ ló fi rẹ́lòmí téèyàn gbà létí tí ó ṣe wẹ́jẹ́ tàbí ẹlòmí téèyàn tàka sí téèyàn ọ̀dẹ́ ní nǹkan kan lọ́kàn tọ́jẹ́ pé ìgbà tó ọba tàka sí lóòótọ́ ọba délé ní òkú nọ́ba ní ẹ mọ́ wulẹ̀ wá lọ́wọ́ bọ̀ ẹni ọ̀tà èèyàn kan wà tó tàka sí lálẹ́ àná mọ́ wà ń bẹ̀ mórí ọ̀ tàka sí ó ní yóò rí àmọ́ pé tí ó rí lélẹ́yìí o so ẹni tẹ́sùn mú lélẹ́yìí kálàmọ́ ń sẹ̀rí ntọ́pamọ́ lójú èèyàn kedere lójú Ọlọ́run níbi tí mo wá lọ gangan ni wípé láti ìgbà náà làwọn ọmọ Ashipa ò tún fa yẹn kalẹ̀ mọ́ fóyè Ashipa mo wá gbọ́ wípé wọ́n ti jọba ní ìsìn wọ́n pè ní alágọ̀ of Àgọ́ àbí alágọ̀ of Àgọ́dọ̀yọ́ ó dàbí ẹni pé wọ́n ní wọ́n tó gbé wọn lọ ilé ẹjọ́ gẹ́gẹ́ bí tí mo bá pàdé nínú àpilẹ̀kọ dádì mi Dáre Babarinsa kọ́lọ́wọ́ jẹ́ kí wọ́n pẹ́ fún wa kẹ́ni tó mú ètò eléyìí wá wípé èmi náà rò wípé ó yẹ ká ti parí ìjà láàrin àwọn ẹbí yìí
ẹ jẹ́ ká mọ ṣàpọ́nlé àwọn tí wọ́n fara dàyà fún wa. Olóyè Moshood Kásìmọ́ Ọláwálé Abíọ́lá ló jìyà democracy tí gbogbo wa ń jẹ lónìí. Ikú bàbá wa Amuda Olorunosebi kò yẹ kó lọ bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọdún ni wọ́n fi ṣèwádìí ikú wọn, ta ló pa wọn, wọn ọ̀rẹ́ nìkan kan mú o. Ọ̀pọ̀lọpọ̀ ọdún ni òkú wọn lò ní mọ́ṣúárì kí wọ́n tó bẹ àwọn ọmọ pé kí wọ́n wá gbà á kí wọ́n lọ sin bàbá. Ikú Ashipa Ọ̀yọ́ mi Ọ̀yọ́ lògbòlògbò lọ́dún 1992. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lójú mi tó jẹ́ pé Ọ̀yọ́ ń ṣúná, wọ́n kàn máa wò káàkiri ó rí pé wọ́n ń dáná táyà káàkiri, gbogbo ọjà Kẹsàn ló pa kése lọ́dún náà lọ́hùn-ún kọ́lọ́ mọ́jà aríwó ẹ̀ mọ́. Same 1999 same 1992 fáwọn tí bá ń bẹ lọ́yọ̀ọ́ wọ́n mọ̀ wípé ìjàmbá kan ṣẹlẹ̀ lóríta Awẹ́ lọ́yọ̀ọ́ níbi ní dọ́ṣà Awẹ́ yẹn gangan kálá lọ sógbó mọ̀ṣọ́ lè sìn bí oríta Awẹ́ láti yà sọ́wọ́ ọ̀tún láti máa lọ sáwẹ́ ọwọ́ òsì ẹ̀ bíi gáràjì kan bẹ́ẹ̀ ó fẹ̀ báyìí gbogbo àwọn oníṣẹ́ ọwọ́ ló kún bẹ̀, mẹkáníìkì ń bẹ́ẹ̀ panẹ́bìtà ń bẹ́ẹ̀ àwọn ìwáyà ń bẹ́ẹ̀ wọ́n pọ̀ lóríṣiríṣi ń bẹ̀, àwọn tó ń ta oúnjẹ pọ̀ ń bẹ̀. Ṣẹlẹ̀ kan ṣẹlẹ̀ lọ́dún 1992 yẹn náà tó jẹ́ ṣẹlẹ̀ mọ́ni gbàgbé. Tírélà kan fẹ́ jáde láti inú gáràjì yẹn ni táksì kan jánà mọ́ lẹ́nu, kó wọ́n mọ̀kọ́ lu táksì ló yí ni tírélà yẹn fẹ̀gbẹ́ lélẹ̀. Ṣé ìgbàgbé ẹ ti rántí? Epo pẹtrólù bẹ̀rẹ̀ sí ní sàn láti títì yẹn, káwọn èèyàn tó mọ̀ ó ti wọnú gáràjì, iná ilé oúnjẹ iná ràn gbogbo gáràjì ló gbóná, àti mọ́tò tán páàkì ó bẹ̀ o, àti mọ́tò tí wọ́n ń ṣe lọ́wọ́ o. Láti sokùn láti rí èéfín iná tí iná ń jó, láti tọpa iná débẹ̀, ọmọdé kí lọ́kàn wá. Ohun tí mo gbìyànjú àti sọ ni wípé àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ tó jẹ́ ìṣẹ̀lẹ̀ mọ́nìgbàgbé. Àwọn tí wọ́n claim Ọ̀yọ́ lónìí níbi tí wọ́n wà yìí, àwọn gangan kọ́ ló ní Ọ̀yọ́. Àwọn ẹbí Àmùdá Olorunosebi ni wọ́n nílẹ̀ wọn. Lóòótọ́ ìlú ti fẹ̀, ìlú ti kúrò ní àgọ́ ti dọ̀yọ́, ṣùgbọ́n yẹ ká appreciate àwọn tó nílẹ̀. Ìmẹ́ntó tó gbé wọn lọ sílé ẹjọ́ o, nítorí kí wọ́n approve ẹ̀, kí wọ́n jẹ́ káwọn ẹni ẹlẹ́ni ó gbẹba wọn jẹ́jẹ́. Ṣùgbọ́n Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n ní ẹni èṣùṣe ò ní tètè mọ̀, bó ti láya mẹ́wàá lẹ́ẹ̀dẹ̀ tẹ́lẹ̀ yóò tún fẹ́ gba tó níyàwó kan. Bílé ayé ṣe rí nù. Àkàndá lọ́rọ̀ lẹ́nu bíi tejò. Ẹ fún mi ìṣẹ́jú ẹyọ kan péré, tí n bá padà dé àátẹ̀ síwájú. Ẹ ṣé. Mo kí gbogbo etí tó ń gbọ́ wa nílé, mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́, etí tẹ sì fi ń gbọ́ wa ò ní di. Orúkọ tèmi ni Godwin tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí Ìyá Ìjẹ̀bú. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa, wípé ìlera yín òun ló jẹ wá lógún. A tún ti dé bí a ṣe ń dé o. Gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé, ọkùnrin tí ò lè ṣojúṣe ẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀, ẹ kàn sí iléeṣẹ́ Godwin. Ẹ̀yin tó jẹ́ pé pépà lẹ máa ń kà lálálẹ́, ẹ má ka pépà bò, ẹ kàn sí wa. A ní pákéjì oríṣiríṣi fún yín, a ní 3-in-1, a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe. Bákan náà ni ìṣòro tí a ń pè ní arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin, orúnkún ríro, ìbàdí ríro, ọrùn ẹsẹ̀ ríro, ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lórí, ẹlòmíì rheumatoid arthritis, ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀, ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun, ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni, ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni, ẹlòmíì ìdẹ̀rẹ̀ arthritis ni. Tó bá ti di pé ìbàdí ń ro ẹ̀ ò lè bẹ̀rẹ̀, ẹlòmíì orúnkún ríro, ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná, ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná, ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n, ẹlòmíì ara á máa tá, orí á máa tá, àpapọ̀ ara á máa tá. Ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Ẹlòmíì ò lè fojú ọwọ́ ẹ̀ báyìí, gbogbo ọwọ́ á máa ró. Gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí. Ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú.
bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni fún ẹ̀yin ọkùnrin tẹ́tí lé lọ́mọ ogójì ọdún tẹ́ bá ní prostate enlargement ẹ lè máa tọ̀ léraléra ẹlòmíì ò lè rí tọ̀tọ̀ rárá ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ yìí ti máa jábọ́ ṣùgbọ́n obìnrin ní a máa tọ̀ léraléra kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ yìí á ti máa jábọ́ ó ṣe é ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní àbí kó jẹ́ infection àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù ẹ kàn sí iléeṣẹ́ gómìnà Ìyájẹ̀bú èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù ara iṣẹ́ wa ni lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi àtọ̀jú yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ bákan náà ni àwọn tó ní hepatitis ooru inú ẹ̀dọ̀ ni ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára ó lè ba ẹ̀dọ̀ jẹ́ ó lè fà á kéèyàn ní enlarged liver ó dẹ̀ lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn bí kójú máa pọ́n kítọ̀ ẹ̀ máa pọ́n ẹlòmíì dẹ̀ kò ní rámì rárá bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive ẹ kàn sí wa ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́ ẹ kàn sí iléeṣẹ́ gómìnà Ìyájẹ̀bú bí mo ṣe sọ̀rọ̀ yìí tẹ́ ní prostate ó jẹ́ prostate enlargement ni ó jẹ́ prostate cancer ni ẹ kàn sí wa pẹ̀lú ògo Ọlọ́run ẹ lè rí bákan náà mọ́ mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ni ewé àti gbòǹkan mélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára òun là ń lò fún ọmọdé àti àgbà ẹ kàn sí wa ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní 08033034777 08033034777 ẹ bá wà lamẹ́ríkà kẹ́ ẹ wà ní Spain kẹ́ ẹ wà ní UK ibikíbi tẹ́ ẹ bá wà ó jẹ́ Canada ni ó lè jẹ́ Port Harcourt ni ó jẹ́ Abuja ni ibikíbi tẹ́ ẹ bá wà ẹ kàn sí iléeṣẹ́ gómìnà Ìyájẹ̀bú ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ẹ lè pè mí ẹ lè fi voice note lẹ̀ ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp máa dá yín lóhùn bó ṣe tó àti bó ṣe yẹ gbogbo ibi tẹ́ ẹ bá wà lè gbòógì wá máa dé ẹ sì ní kábàámọ̀ pé ẹ kàn sí iléeṣẹ́ gómìnà Ìyájẹ̀bú ẹlòmíì apákan ara ẹ̀ á máa kú kí ló fà tápákan ara fi ń kú ẹ kàn sí wa ẹ máa mọ̀ ẹlòmíì ọrùn àdédé máa steve ẹlòmíì àyà ló máa dùn ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn ẹlòmíì á máa wúkọ́ ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen breathe out carbon dioxide àwa máa ní ìṣòro á máa ní kàtà gbogbo ìgbà kí ló fà ó ṣeéṣe kó jẹ́ asthma ni ó ṣeéṣe kó jẹ́ bronchitis ó lè ṣeéṣe kó jẹ́ pneumonia cough ìwọ ní tó bá ti kàn sí wa èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa determine irú egbògi tá a lè kẹ̀rà láti lè ṣe wa ẹ ṣe mọ̀ mo ti sọ fún yín o ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08033034777 iléeṣẹ́ Godwin last bus stop yín ni pẹ̀lú agbára Ọlọ́run remember if it is not Godwin it can never be like Godwin I used to tell you health is something to be treasured. Ire o. ẹ káàbọ̀ padà pápápá kí Ọlọ́run wọ́dẹlẹ̀ fún èèyàn rí àti bàbá wa Alhaji Amuda Olorunosebi Ashipa Ọ̀yọ́ nígbà náà àti bàbá wa ikú bàbá yèyé ọba Lamidi Adéyẹmí the third àwọn méjèèjì ti lọ sinmi láyà Ọlọ́run now ìjà àgbà ń bẹ láàrin wọn gbà náà torí olóyè Ashipa máa ń ṣe bí ọba ni Ashipa Ọ̀yọ́ ní charisma kẹ̀mbẹ́ náà sábà máa ń wọ̀ ní bàbá yẹn sábà máa ń wọ̀ kẹ̀mbẹ́ òfì wọ́n dẹ̀ ní charisma gan lákọ̀ọ́kọ́ bàbá ò lọ sí ààfin mọ́ wọn kì í dẹ̀ ẹ́ ní àjọsọpọ̀ pẹ̀lú Aláàfin mọ́ gbogbo ìgbà náà because olóyè Ashipa máa ń ra wọn gẹ́gẹ́ bí ọba ilé wọn máa ń ṣe ilé wọn bí ààfin nígbà náà torí pé a máa rèé nájà ní Sábó lọ́nà ìsàlẹ̀ Ọ̀yọ́ níbi tí ilé bàbá Ashipa wà àmọ́ rèé nájà èmi àti Kẹ́hìndé ọ̀rẹ́ mi á gbé pákí lọ bẹ̀ tá lọ ta pákí
wá kí tàbá wú lóko wọn tàbá lọ wú lóko wọn Kẹ́hìndé mo dẹ̀ wá mi rí o Kẹ́hìndé mọ̀ bóyá o sì wà lọ́yọ̀ọ́ o mo ti wá gbogbo òsokùn mo ti tú gbogbo òsokùn wọn lọ́jọ́ ti pẹ́ wọ́n ní láti kílẹ̀ gbogbo 1992 ìyá yẹn ni àwọn ọmọ tàbí ti wọlé ọkọ Kẹ́hìndé ọ̀gá báyìí mo ní táyé ẹ̀ ń gbódì lọ rí ń gbà yẹn táyé Kẹ́hìndé yẹn máa ń wa mọ́tò ó máa ń wa mọ́tò transport àwọn àyàsí yẹn ló máa ń wà àwọn E20 ló máa ń wà nígbà náà àwọn mọ́tò àfi sùúrù àwọn mọ́tò tó máa ń kọ àfi sùúrù sí sùúrù dára àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mọ́tò yẹn ẹnìkan náà ló ní Ìlọrin gbà náà wá ogún ọmọdé ìṣeré fún gbọ́ ọdún Kẹ́hìndé ẹ̀gbọ́n àbọ̀lọ́rẹ́ bí ọba ń gbọ́ mi ó dàbí ẹni pé bí mo ṣe gbọ́ ó dàbí ẹni pé àbúrò rẹ̀ tó jábọ̀ lọ́rẹ́ wọn ló ti já láìsí lọ́dún tó ṣe díẹ̀ sẹ́yìn gẹ́gẹ́ bí mo ṣe gbọ́ kọ́lọ́ mọ́jì orí bẹ́ẹ̀ o kọ́lọ́ mọ́jì orí bẹ́ẹ̀ o kọ́lọ́ mọ́jì orí bẹ́ẹ̀ o because àbọ̀lọ́rẹ́ ti náìsì jù ọjọ́ Aláàfin Òjó pàṣẹ Kẹrẹmọdé ọmọ Àtìbà ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí àti mọ bẹ́ẹ̀ ṣe gbé àmọ́ ibi tẹ́ ń gbé lọ àmì ìró ọkàn yín àmọ̀ ìpinnu yín àkàndá ló rọ̀ lẹ́nu bíi tẹ́jú ọ̀pọ̀ ọ̀rọ̀ tún jẹ jáde nínú ọ̀rọ̀ yẹn mo fẹ́ máa mú sísẹ̀ ń tẹ̀lé ni ẹ like ẹ follow page mi lórí Facebook Awikonko TV ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV bẹ́ẹ̀ bá wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹjá sọ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362 èdè àti àṣà Yorùbá ò ní wọ mi orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò minimini ajú wa ṣe o. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club Worldwide ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ní àkàndá ọ̀rọ̀ Awikonko ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọngbọ́n fún àkàndá ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé àǹfààní wà láti darapọ̀ mọ́ wa ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan ẹ lè pè wá ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí +234 8053270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +17048912729. Awikonko Development Fans Club Worldwide ilé aláyọ̀ nílé wa. Yeah.